onírọ́ ni àwọn Ọ̀yọ́mèsì, irọ́ ni wọ́n ń pa o. Àwọn Ọ̀yọ́mèsì wà níbi tí a ti ń dífá láti mú Aláàfin tuntun. Ọ̀jọ̀gbọ́n Wándé Abímbọ́lá ó sọ ojú abẹ́ ń kó ṣebí sàkátàpàrà là á sítọ́, àgbà tí ò bá sì lè kẹhùn sọ̀rọ̀ yóò kẹhùn tán sáré. Ìdí rèé tí ọ̀jọ̀gbọ́n Wándé Abímbọ́lá, ògbóǹtarìgì oníṣẹ̀ṣe tó mojú Ifá bíi kínla, tó mọ ohun tí Ifá ń wí, tó mọ ohun tí ọ̀pẹ̀lẹ̀ ń fọ̀ lédè. Bàbá ti fohùn lédè láti sọ púpọ̀ lọ́rọ̀ nípa ìrìn àjò tí wọ́n rìn láti yan Aláàfin tuntun. Láti ìgbà tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti kéde Aláàfin tuntun fún ìlú Ọ̀yọ́ ni awuyewuye ti wáyé lórí ìyànsípò ọba Hakeem Abímbọ́lá Òwòadé. Lára àwọn nǹkan tó fa awuyewuye náà ni pé gómìnà Ṣèyí Mákindé yóò ṣe lo ìlànà láti ọwọ́ rẹ̀ láti yan Aláàfin tuntun. Ṣáájú ní ìjọba Ọ̀yọ́ ní àwọn ti kàn sí àgbà ọ̀jẹ̀ nídìí ká dá ifá, ìyẹn ọ̀jọ̀gbọ́n Wándé Abímbọ́lá tó ń gbé ní ilẹ̀ Amẹ́ríkà, láti dá ifá yan ẹni tí ó di Aláàfin tuntun. Àṣé ọ̀rọ̀ náà ó ní bá ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti gbé ìgbésẹ̀ yìí nítorí wípé bí etí ò bá gbọ́ yìnkì inú ò gbọdọ̀ bàjẹ́. Kí ni yìnkì tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ gbọ́? Ẹ máa tẹ̀lé wa ká lọ. Ìjọba Ọ̀yọ́ ní èyí rí bẹ́ẹ̀ nítorí Ọ̀yọ́mèsì tó lẹ́tọ̀ọ́ láti fi orúkọ ọmọ oyè ránṣẹ́ sí gómìnà fún ìbuwọ́lù wọ́n ti hùwà àjẹbánu, àti wípé àwọn kan wọ́n ti gba àbẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ ọmọ oyè tí wọ́n kọ́kọ́ fi orúkọ rẹ̀ ṣọwọ́ sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọ̀rọ̀ ọ̀hún ló sì di wípé èdè àìyedè ó padà wà láàrin àwọn Ọ̀yọ́mèsì. Àwọn kan pín owó kan ó sì ju owó àwọn kan lọ, ni ọ̀rọ̀ bá di wípé a ó tú àṣírí fún gómìnà. Ọ̀pọ̀ ènìyàn ló ń kọminú lórí ìgbésẹ̀ gómìnà yìí pé yóò ṣe dífá láti ilẹ̀ òkèèrè ifá tí ó yan Aláàfin. Ọ̀jọ̀gbọ́n Wándé Abímbọ́lá nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó ṣe pẹ̀lú iléeṣẹ́ ìròyìn Nigeria Tribune, wọ́n ṣàlàyé bí ifá dídá lórí ìyànsípò ọmọọba Òwòadé gẹ́gẹ́ bí Aláàfin tuntun bó ṣe wáyé. Ọ̀jọ̀gbọ́n Wándé Abímbọ́lá ní ìgbà àkọ́kọ́ rèé láti ìgbà tí ọ̀làjú ti dé ilẹ̀ Yorùbá tí wọ́n fi ń yan ọba sí orí ìtẹ́. Ó ní àṣà Yorùbá ni láti dá ifá, láti béèrè lọ́wọ́ ifá olókun asọ̀rọ̀dayọ̀ ẹlẹ́rìí ìpín atórí ẹni tí ò sún ọ̀ṣẹ́, ẹni tó yẹ lórí pò gẹ́gẹ́ bí ọba, tí ìdílé sì ti fi àwọn ọmọ yìí ṣọwọ́ sí àwọn gómìnà. Ó ṣàlàyé pé nǹkan bí ọdún kan sí ọdún méjì sẹ́yìn ní gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ló ti kàn sí òun láti dá ifá ẹni tí odù rẹ̀ kún jù tí yóò di Aláàfin. Ó ní èyí rí bẹ́ẹ̀ nítorí ẹ̀sùn ìwà àjẹbánu àti àbẹ̀tẹ́lẹ̀ tí àwọn Ọ̀yọ́mèsì tí wọ́n ti gbà lọ́wọ́ ọmọọba tí wọ́n fi ránṣẹ́ sí gómìnà. Ọ̀jọ̀gbọ́n Wándé Abímbọ́lá tẹ̀síwájú pé láìpẹ́ yìí ni gómìnà Mákindé tún kàn sí òun nígbà tó gbọ́ pé òun wà ní ìlú Èkó láti tún dá ifá nípa ọ̀rọ̀ Aláàfin. Ìwádìí fi hàn mí pé ẹni tí ifá mú náà kò ní àbàwọ́n kankan tàbí ní ẹ̀sùn ìwà ọ̀daràn kankan lọ́rùn. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ẹ̀sùn wípé wọn kò jẹ́ kí àwọn Ọ̀yọ́mèsì mọ̀ nípa ohun ifá, ọ̀jọ̀gbọ́n Wándé Abímbọ́lá ní irọ́ ni wọ́n pa. Àwọn aṣojú Ọ̀yọ́mèsì 4 ló wà ní ìkàlẹ̀ lásìkò tí àwọn ń dá ifá ọ̀hún. Ó tẹ̀síwájú pé owó àbẹ̀tẹ́lẹ̀ táwọn Ọ̀yọ́mèsì kan ti gbà lọ́wọ́ ọmọ oyè kan ló fa ìyapa ẹnu láàrin wọn. Ó ní àwọn 2 ti jáde láyé nínú ìgbìmọ̀ Ọ̀yọ́mèsì tó kù àwọn 5. Nínú àwọn 5 yìí, àwọn 2 bínú sí àwọn yòókù wípé owó tí wọ́n fún àwọn nínú àbẹ̀tẹ́lẹ̀ tí wọ́n gbà ó kéré púpọ̀. Ó fi kún wípé àwọn 2 tó kù náà ni wọ́n lọ fi ọ̀rọ̀ tó ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ létí, tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ sì fi bẹ̀rẹ̀ sí ní ṣe ìgbésẹ̀ fún ara rẹ̀ lórí àdá ifá àti àyàn Ọ̀yọ́mèsì. Wọ́n jẹ́wọ́ fún àjọ EFCC tí wọ́n sì ti dá owó tí wọ́n fún wọn padà. Àmọ́ kàkà kí àwọn yòókù tí wọ́n jọ gba àbẹ̀tẹ́lẹ̀ kí wọ́n ṣe bẹ́ẹ̀, wọ́n gbé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ sí ilé ẹjọ́, tí ọ̀rọ̀ náà sì wà ní ilé ẹjọ́ di àsìkò yìí. Àwọn 2 tó ti jẹ́wọ́ nǹkan tó ṣẹlẹ̀ wọ́n wà ní ibi tí a ti ń dá ifá ọmọ oyè. Bẹ́ẹ̀ ni ìjọba tún yan àwọn olóyè tó délé fún àwọn tó ti papòdà gẹ́gẹ́ bí òfin ṣe àlàkalẹ̀ rẹ̀. Ọ̀jọ̀gbọ́n Wándé Abímbọ́lá ní gbogbo ìgbésẹ̀ tí àwọn gbé lórí ìyànsípò ọmọọba Abímbọ́lá Òwòadé ni ó wà ní ìbámu pẹ̀lú òfin láti jẹ Aláàfin tuntun fún ìlú Ọ̀yọ́.